onídúró mi ẹ ṣeun. One time. Onídúró mi ẹ ṣeun púpọ̀. Onídúró mi ẹ ṣeun. Onídúró mi ẹ ṣeun púpọ̀. Ó jẹ́ ènìyàn ló dúró mi wọ́n ti mọ̀ sí ẹ̀kọ́. Onídúró mi ẹ ṣeun. Ọlọ́run o. Onídúró mi ẹ ṣeun. Onídúró mi ẹ ṣeun púpọ̀. Ó jẹ́ ènìyàn ló dúró mi wọ́n ti mọ̀ sí ẹ̀kọ́. Onídúró mi ẹ ṣeun. Onídúró mi ẹ ṣeun. Onídúró mi ẹ ṣeun púpọ̀. Ó jẹ́ ènìyàn ló dúró mi wọ́n ti mọ̀ sí ẹ̀kọ́. Onídúró mi ẹ ṣeun. Ọlọ́run o. Onídúró mi ẹ ṣeun. Onídúró mi ẹ ṣeun púpọ̀. Ó jẹ́ ènìyàn ló dúró mi wọ́n ti máa ṣe ẹ̀kọ́. Onídúró mi ẹ ṣeun. Ẹ tóbi o bàbá ẹ máa tóbi o. Bàbá ẹ máa tóbi o. Ọba tí kì í gbàgbé tẹ́lẹ̀. Ọlọ́wọ́ gbọgbọrọ. Afúnni máa ṣì rẹ́kún o. Ẹ tóbi o. Ẹ tóbi. Ẹ tóbi o. Bàbá ẹ máa tóbi o. Ẹ tóbi o. Bàbá ẹ máa tóbi o. Ọba tí kì í gbàgbé tẹ́lẹ̀. Celebrate 40th birthday and the celebrant 50th birthday. Football, Bedo Foundation, I want everybody to please give them a standing ovation while they come in, please. Standing ovation while they come in, please. Kusaya Nrinjimole. Everybody. Iyonu said. Millennium Lights Club. The competition is ready to start now. Let's see ọkùnrin àfẹ́bìnrin tó wà wájú. Ẹgbẹ́ yẹ̀wò, ẹgbẹ́ yẹ̀wò, gbé yẹ̀wò, gbé yẹ̀wò, gbé yẹ̀wò, gbé yẹ̀wò. Ẹ̀yin méjèèjì ẹ̀sùn mọ́ wájú nílà. Ẹ̀sùn mọ́, ẹ̀sùn mọ́, ẹ̀sùn mọ́, ẹ̀sùn mọ́. Ẹgbẹ́ yẹ̀wò, ẹgbẹ́ yẹ̀wò.
ọkọ àti ìyàwó máa júmọ̀ wájú. Gbéra náà, gbéra kó gẹ́tì múlá ẹ̀. Alákòwò lọ ọ̀gá ẹ̀. Má jẹ́ kó ṣe ṣòfin. Ti rí bùgà aládìyẹ. Ṣé ẹ rí àwọn Millennium Light Club àti àwọn mọ́mìwá tí wọ́n wà lápá bí ẹ̀ tí lè lọ o? Mo máa fún yín lọ́sàn-án next time very soon. Ẹ̀yẹ́ máa bọ̀, ẹ 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 máa bọ̀. All right, mo fẹ́ ṣe competition kékeré kan. Competition kékeré kan. Ṣé ẹ rí mi tí? Dáàdì wa àti mọ́mì wa dúró sí. Ẹ̀yin tẹ́ ẹ bá fi fèsì obìnrin kan, ẹ wá jó níwájú wọn, abẹ́rẹ́ jó yín. Àǹtí ẹ̀rọ mi, ẹ bọ́ síbí. Brọ́dà mi, ẹ bọ́ síbí. Bóyá ẹjọ́ bá dùn tó àti ìyàwó ẹ̀, ẹ jẹ́ ẹni jó yín. A ó para wọn láyò, lèlè para wọn láyò, a ó para wọn láyò. Ẹ ní ṣẹlẹ̀. Você vai vir, all right, thank you very much. Nínú ọkùnrin yìí àti wáyé, ta ló mọ̀ ọjọ́ jù? Ta ló mọ̀ ọjọ́ jù? Ọkùnrin tó bá jẹ́ ọkùnrin ni ẹ̀nà ọwọ́ sókè. Ọkùnrin, oyè ọkùnrin ti mú first. Àti ẹ̀bọ́ síta, ẹ̀yẹ bọ́ síta. Brother mi, ẹ̀yin náà jọ yẹn. Oyè kẹ́rì ẹ̀, 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 kẹ́rì ẹ̀. Ìjọ yẹn dà. Kò wọlé, kò wọlé, kò wọlé, kò wọlé, kò wọlé. All right, ẹ ṣe lọ. Nínú ọkùnrin àtọ́kùnrin, ta ló mọ̀ ọjọ́ jù? Tó bá jẹ́ kùnrin ni ẹ̀nà ọwọ́ sókè. Tó bá jẹ́ kùnrin ni ẹ̀nà ọwọ́ sókè. Ọkùnrin ni o, ọkùnrin ti di méjì, obìnrin ẹyọ kan. Brọ́dà, brọ́dà, ẹ má rojọ́ àsìkò ẹjọ́ kan lè wà. Àǹtí kẹta dà, àǹtí kẹta ẹ máa bọ̀. Let's go there. Aparamalayo. Ìjọ olówó náà wọ ilé ìgbò. Kò sí wà náà lọ́rọ̀ ọ̀rọ̀ tẹ̀. Obìnrin ti ń gba ilé lọ. Kò sọ̀rọ̀ o. Sọ́ba ẹ̀tìkà. All right. Ṣé obìnrin ló mọ̀ ọjọ́ jù? Tó bá jẹ́ obìnrin ló mọ̀ ọjọ́ jù ẹ̀ lọ́wọ́ sókè. Obìnrin ti ń gba lókè. Ó di 2-1. Brọ́dà mi ẹ máa bọ̀. Ẹ máa bọ̀. Àǹtí kí lẹ̀ ń sásẹ́yìn fún? Ẹ bọ́ bí àwa wọ yín fúnra mi o. Àwa wọ yín fúnra mi o. Hello. Ṣé ẹ fẹ́ padà ní yín ni? Ẹ kújà. Ẹ kò mọ́lẹ̀, ẹ kò mọ́lẹ̀, ẹ kò mọ́lẹ̀, ẹ kò mọ́lẹ̀, ẹ kò mọ́lẹ̀. All right, thank you very much, thank you. Let the husband and wife step forward right now. Thank you very much. Ẹ jẹ́ ká padà sáyé wa, no time. Àfihàn sáré entertain wa díẹ̀ ní. All right, no time. Welcome. The bride and the groom. The bride and the groom.
Toast. Farabalẹ̀. Everything ti zẹ̀. Ó ti zẹ̀. Ó dẹ̀ máa zàzú. Ó máa pokotoa. Ojú ọ̀dẹ̀ kú lẹ́nu. Mr. Tokunbo Marvins. Indigene of Ìjẹ̀bú. Ìjẹ̀bú lọmọ láti ilẹ̀. Èwo ni ká kọ́kọ́ ti bẹ̀rẹ̀ nínú prógrámù yìí gangan? Ṣé ti birthday mọ́mí ni? Àbí ti birthday daddy ni? Àbí ti in conjunction yẹn ni? Kí lẹ wí? Ènìyàn ọjọ́ tí Ọlọ́run dá tí àwọn ń yọ̀ nínú rẹ̀ ẹgbà ọpẹ́ wa. A fẹ́ bẹ̀rẹ̀ ètò náà kò gẹ́gẹ́ bí àṣẹ rẹ̀ ẹ darapọ̀ mọ́ wa. Ètò yìí jẹ́ kó dùn kó lárinrin. Àwọn aláyẹyẹ ọjọ́ òní mo gbà ní àdúrà lẹ́yìn ayẹyẹ ọjọ́ òní wọn ò ní rí ìkorò. Ẹ̀yin tẹ́ ṣàmì pẹ̀lú wọn àwọn náà ò ní rí ìkorò. Nígbà tó bá kàn wá àǹdá nìkan ṣe é. Àríyàn mọ́ wa bẹ́ẹ̀ ni kò rí àṣẹ ti kù Jésù agbára wa. Praise the Lord. So mo kí àwọn onínáwó ìlú pé ní agbára Ọlọ́run tí bara yín bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ iṣu ọ̀tẹ̀sẹ̀ púpọ̀ yìí láàrin ní agbára Ọlọ́run èyí tí ó ti so èso rere èso tó ti so náà kò ní díbàjẹ́ àlèbá yín nímọ̀ àwọn mọ́ọ̀tù nítorí kìí ṣe pé ẹ̀lẹ́bẹ̀rẹ̀ ìgbésí ayé yìí ẹ ti wà ń bẹ̀ ọ̀rẹ́dì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀ mo gbà níyànjú pé sùúrù tẹ́ ń bára yín lò tẹ́ fi débi tẹ́ wà yìí tẹ́ tó fi ní ìmọ̀pẹ́ nàgbàfẹ́ ṣe wáyé báyìí sùúrù náà Ọlọ́run máa fún yín sí lágbára Ọlọ́run wà ní fi yín sílẹ̀ o ìgbà tí a wá ṣe ẹ wá formalize wedding náà ní agbára Ọlọ́run ẹ ò mọ̀ sí rere ọmọ ọkùnrin àbíró lẹ́yìn eré ìbejì Ọlọ́run àjogún ẹ̀ fún yín Jésù ìlú wa. Ẹ bá pàtẹ́wọ́ fún wọn lẹ́ẹ̀kan sí ẹjọ́. Ṣé rí tí àwọn èèyàn bá ti advice ọkọ àti ìyàwó lórí ìbejì bẹ́tà kan ẹ jẹ́ ká máa béèrè consent wọn. Ìlú ò ṣe kínní lọ títí bẹ́ẹ̀ yẹn. Ń gbọ́ tó kún lọ ìbejì. Toast. Ok, bóyá bẹ̀tà ló need. Ẹ wo reaction. Báwo rí o Tinubu ti wọlé o mayor P25 ń sìn agbára ọlọ́ọ̀ka DJ kí lẹ sọ lẹ́ẹ̀kan DJ ní làpì máa kú ìlú òkè náà ti pè yín wá bí ẹ ṣiṣẹ́ wá náà wà làpì máa kú tí làpì yín bá kú a máa lù yín pa síbi ó yá DJ ẹgbẹ́ ìkọ̀kọ̀ sókè ẹ lè fi mọ̀ pé mo mí nìyí ìgbélé tó fi bẹ̀rẹ̀ ìgbé. Chop. Kọjú síbẹ̀ yẹn. Ìwọ náà kọjú. Ó yẹ bẹ̀rẹ̀ ijó, mo fẹ́ rí jóyún. Ẹni tó bá ti jó dáadáa jù máa fún nǹkan mi. DJ má ṣe rọ́bíṣì o. Démọ́lá ọ̀dẹ̀ wo DJ má dé escape o. Ẹ ṣáà máa bá aṣọ, ó lè fẹ́ gba windows àlọ́. Bẹ́ẹ̀ wọ́n ní kí ẹ lò lẹ́gbẹ̀ẹ́. Let's go. Àwọn èso tí Ọlọ́run ti fún àwọn dáàdìwà àti mọ́mìwà nìyẹn ní agbára Ọlọ́run ìrẹ́lẹ̀ ẹ̀kọ́. Ijó oníkó kára aláàbò owó aláàbò ọmọ ẹ̀kọ́ ọjọ́ ojú. Àwọn tèmi ló wà sáàkì ní ọ̀nà àwọn tèmi rè ló ṣe èèyàn dé sí rè. Kílẹ̀ ẹ̀yìn fi akọ sí ẹ̀fọ́ ọ̀sẹ̀ ẹ̀yìn méjèèjì ní kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ìjókòó ó yẹ ẹ̀rọ ìjókòó. Tẹ́ ẹ̀ bá tó dáta ní ẹni lè sì yé. Sẹ́ni láwọn ọmọ rẹ̀ DJ kó wá lẹ́nu. Ṣé ó nígbà tí àwọn ọmọ ìbájú tán ṣubú kẹ́ tó ná wọn lówó? Kára yín máa yà kíkan kan náà yín má tiẹ̀ lè ju nǹkan láti bí.
ó yẹ ìyẹn jóná bóyá nítorí ti let's go let's go let's go ìjọ alákọ̀wé àwọn èèyàn gbogbo eléyìí ọ̀rọ̀ òrán kò sí ojú títí ọmọ mi lè ní bèbí ẹ̀ ń bá àwọn ṣe go and have a seat have a seat thank you so much thank you so much ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn tẹ́ ẹ bá tiẹ̀ lè náwó lówó. pé ọlọ́run ga pé ọ̀fẹ́ ńlá tí a rí gbà ní àkókò yìí pàápàá lórúkọ Kristi ẹkún àti ìbànújẹ́ kò ní wọnú ìdílé ẹnìkọ̀ọ̀kan yín ọfà ìjákulẹ̀ kò ní wọnú ayé yín lórúkọ Olúwa gbogbo ìgbà èyí lórúkọ Kristi pamọ́. Ní òní ọjọ́ tí ẹ dá ọlọ́run ò jẹ́ kí ìbànújẹ́ ó ṣe kí ni kó forí sọ́kù bẹ́ẹ̀ ni wọn ò mọ bí ayé adìgbàdìgbà wọn ò gbé ọgbàdìgbà bẹ́ẹ̀ ni àwọn tí ọlọ́run náà fún yín ayé ò fún wọn pa yín lẹ́kún ẹ rí wọn wò wọn wà láyé wọn wà ní ààyè ẹ ò rí ọpẹ́ ńlá ni fún ọlọ́run lórúkọ Kristi nínú ìrìn àjò yìí tẹ́ tún tẹ̀síwájú yìí àbámọ̀ kí ni mo wá fira mi hàn fún wípé èmi àti ìyàwó mi a wà lórúkọ Kristi dúró ohun àbámọ̀ kò ní wọnú ìdílé yìí. Àmín Jésù. Lẹ́yìn ìgbéyàwó yìí ẹkún ò ní wọnú ìdílé yìí. Àmín o. Ìpéjọpọ̀ ti ẹkún ayé ò ní bá yín pé. Àmín. Àánú àti ẹwà rẹ̀ á máa tẹ̀síwájú. Àmín. Ní wákàtí yìí ẹ̀yin méjèèjì ẹ ó kọ́kọ́ di kí ẹ bá ti ṣe mistake kẹ́ ẹ ti mọ̀ ẹ́ pé owó ńlá ni máa gbà inú mi lẹ́nu ẹnì kejì ẹ ló wà lórí ìdúró yìí. Òun náà mọ̀ pé mo láìkì owó. Stokes ó ga jù kó lè ṣe kìláyé oye ní tó ti MC eléyìí. Ẹ̀yin méjèèjì máa dì mú bí ẹ bá dì mú tí n bá pe orúkọ yẹn tí ẹ bá ṣe mistake máa gba 500,000 lọ́wọ́ ẹ. Bẹ́ẹ̀ni. Tó kún bọ̀. Owó wà lẹ̀. Bí iyanrìn. Má fojú ẹgbẹ́ owó mi náà. Ọ̀yà. J. U. E. S. X. U. S. Ẹ bá mi pa àtẹ́wọ́ fún wọn. Ẹ pa àtẹ́wọ́ fún wọn. Ilé iṣẹ́ ìtàn. Màmá, Ọlọ́run tó ṣe ọjọ́ òní ní ọjọ́ ayọ̀ fún wa. Lórúkọ Ọlọ́run ọ̀gá ògo, òrùka ikú ò ní bá wọn gbà á. Àmín Jésù. Òrùka àìsàn ò ní bá wọn gbà á. Àmín Jésù. Torí pé kì í ṣe gbọ́nsẹ̀ fẹ́ tún mọ̀ sọ̀rọ̀ fún yín. Ọlọ́run ti ṣògo nínú ayé yín, ṣùgbọ́n ẹ mú ìlérí àti mábẹ̀mú Ọlọ́run ṣẹ nínú ìgbéyàwó yìí ni. Torí pé ẹ ti wá mú iṣẹ́ yẹn, ohun tí ẹ ti ń retí látàìmọye ọdún ní ìrọ̀rùn ọ̀run kò fi lé yín lọ́wọ́. Bí Ọlọ́run ti bẹ sí ẹ bẹ́ẹ̀ ayọ̀ yín kó wọn tẹ̀síwájú. Àmín Jésù. Àmín Jésù. Náà bó ṣe rí yìí ẹ máa jẹ́ kó wọ ọwọ́ ọmọbìnrin yẹn á wọ̀ ọ́ Inside. sínú lọ́hùn-ún. Inside. Kí n ti yí. Lórúkọ Kristi ìdààmú ò ní wọnú ìdílé yìí. Àmín. Ní àṣẹ ti bàbá, ní àṣẹ ti ọmọ, ní àṣẹ ti ẹ̀mí mímọ́. Àmín Jésù. Àtẹ́wọ́. Aya ẹgbà ẹ má bá mi kì í sí ọwọ́ ọkọ yín á dúró déédéé níbẹ̀ ẹ ní jẹ́ oúnjẹ o. Owó
má fi náwó ẹ. Kó wọlé. Ẹ kíkọ ní orúkọ ti bàbá. Àmín. Ní orúkọ ti ọmọ. Àmín. Ní orúkọ ti ẹ̀mí mímọ́. In Jésù. Àtẹ́wọ́ àtàríwo tó rinlẹ̀. Ó dáa kí Láti òní lọ, ó ní gbé ọmọbìnrin yìí dìgbàdìgbà. àmín o Jésù. Ìránṣẹ́bìnrin yìí, ìròyìn ẹkún, èèpà, mọ́tò ló pa sí títì yẹn, ẹ wá gbòkú ọkọ ẹ lónìí kò ní tọ́ sí ẹ. Èyí tẹ́ ẹ ṣe yìí, Ọlọ́run á bá mi bùkún yín. Agbára ẹ̀mí mímọ́ tí ikú òfin ní wọnú ìdílé yìí tẹ́ ẹ̀ fi ní gé kajẹ, Ọlọ́run kó yọ̀ǹda ẹ̀ fún yín o. Jésù Kristi, Olúwa wa. Àmín Jésù. Àmín. Ẹ ṣé gan sir. Thank you so much. Ṣé rí pásítọ̀ tó mòye, pásítọ̀ tó yáyì, pásítọ̀ tó mọ bó ṣe ń lọ. Àwọn tí ó yẹ kéèyàn máa bá dòwò pọ̀ lélẹ́yìí. Àwọn náà kọ́kọ́ ṣí floor. Wọn ò dẹ̀ fi àwọn owó tó ti rún. Wọn ò fi bẹ̀rẹ̀ ètò. Dádì wa, bí ẹ ṣe ń ná àkànrán owó fún wa yìí, Ọlọ́run tó pè mí, ó ní kí n sọ fún yín pé àkànrán lọ̀rọ̀ tiyín náà máa bọ́ sí. Nǹkan rírún Ọlọ́run ò ní gbé pàdé yín. Èlì kárí báyìí sáyé káyọ̀ káyà. Sàdíkù búrúsù sáńtà pàṣẹ káà. Olúwa o díje o ní kúre o. Sáyé káyọ̀ sáyé káyà. Kò sí ẹ̀rọ yìí. I'll be on the phone, calling you tonight. I wanna make you show me, make we know the fight. I don't wanna sleep alone, wanna hold you tight. But I fool my eyes, but I'll be alright. Forever, on my laptop, on my back, on my keto, on my sheet on. Say them go feel it, them go run it down, them go hold it. Them go, say them go feel it. Them go run it down. Them go hold it. Them go. I be talking to myself, and I don't even notice. She got me feeling like a zombie, and she dey shoot like Chuck Norris. The way she put her body down, you got me falling truly. I just touched down. When I see you now, serving on the phone, calling you tonight. I wanna make you show me, make we know the fight. I don't wanna sleep alone, wanna hold you tight. I fool my eyes, but I'll be alright. Body man, nobody like work, but you must hustle if you want job. You no finish, they won't fight us. If them they run, them no fit catch up. I know they form say I too righteous. No con they form say you too like us. Me no get the time for the hate and the bad energy. Got my mind on my money. Make you dance like broccoli. Steady green like broccoli. Steady on my grind, oh yeah, what they want telling me. Could deny my fantasy. They want to check if my tap be no wrong. But it they rush for a well, it be much. Now gotta make my tap be the rush. The kind money we touch. Love song. Èèyàn bá yọ lẹ́dà love song. DJ love song. Ẹ̀yọ́ ló ṣe mi love song. Ẹ máa fẹsẹ̀ rábọ̀. Mr. Marvis, wọ́n máa gbé wọ́n máa change orin tẹ bá ti ní àárín bíbá. Ẹ yọ́nú sí wa, èmi ló forin bú. Kò sọ̀rọ̀ ó yé mi náà. Mi ì ní yọ́nú sí ẹ, kó o ṣe wà yóò ní kúrè lọ́wọ́ wájú.
ṣe ọ̀rẹ́ mi. Fídà. Let's go. Fídà. Let's go. Ọlọ́run ọmọ ìjẹ̀bú gidi ní tòun wọ̀nyí. Ó fún wọn stepping ìjẹ̀bú. Ìjẹ̀bú stepping. 1, 2, 1, 2, 1, 2. 1, 2, 1, 2, 1, 2. 1, 2, 1, 2, 1, 2. Yes, sir. Ó ṣí ọ̀rẹ́ mi. Sábà mi rọra máa rọ̀kì ẹ̀. Nothing do you do. You may kiss your bride. Kiss your bride ní Togunbo, kiss your bride lórí yẹn sọ. Ó jàjẹ díẹ̀. Let's go. All right, you can appreciate the couple while they are dancing. You can appreciate them while they are dancing. You can appreciate them while they are dancing. You can appreciate them while they are dancing. Appreciate them, appreciate them. You need to appreciate them while they are dancing. Let's go. Yes. Let's appreciate them, let's appreciate them. Let's appreciate them. Obìnrin tó yáyì, tó mọ rírì ọkọ, tó ní ìwà tó dá ní ọkọ, tó dẹ̀ ní tẹríba láti wà lọ́dọ̀ ọkọ fún ọjọ́ tó ti pẹ́ tí wọ́n padà máa tún ṣe wedding. Get kò lè yé yín, àwa ló yé. You may kiss your bride. Ẹ̀yẹ ṣáà máa jó lọ tí yẹn máa fọkàn bá fi lé orin tó dùn. All right. Keep appreciating them. Keep appreciating them. Kò sí wàhálà ìní ìṣe máa dùn tó máa lárinrin tó máa skẹ́kì ẹ̀yẹ máa wọ̀rí lẹ́nìí tẹ máa fọ́ tí lálà máa lù tí àkùtùkù máa wù gidi gan gidi. All right.
next segment ẹ wo Tòkunbọ̀ tún ṣe tíátà kọ́mẹ́dì ti bà yí bọ́ ìjẹ́ ẹ bá mi fi dírínkì support ẹ kọ́ máa lọ sàlẹ̀ bí ẹ ṣe ń fún ẹ máa fọwọ́ wọ́ àyà talks bẹ́ẹ̀ ẹ fọwọ́ wọ́ àyà ẹ máa bá mi wọ ẹ sọ fọ́kàn ẹ̀ abalẹ̀ ọkàn ẹ̀ abalẹ̀ ẹ fi ọwọ́ yẹn wọ lọ sísàlẹ̀ center of gravity ẹ jẹ́ kí ọwọ́ yẹn lọ sí ìsàlẹ̀ ilé iṣẹ́ ẹ wọ níbẹ̀ ẹ má ti ju ẹ̀yin lẹ́ni property yín nobody tó bá yín ní is your property. Alright, thank you. Tòkunbọ̀, I mean support mommy or Akànjókòó. Thank you. Ẹ pàtẹ́wọ́ fún àwọn méjèèjì máa. Tòkunbọ̀ tí ẹ ní sùúrù kò jẹ́ kí àwò bá ń jẹ́ inú kéèkì. Bàbá fi kọ́mẹ́dì jẹ kéèkì tán. Mr. Talks, ẹ bá mi reciprocate. 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 Àwọn èèyàn máa wò bí a ṣe mọ gbóyìnbó tó ṣe mo ṣáà ju àwọn ọmọ jù bó ṣe wá sí brain mi mo ṣe ń sọ pé mo bóyá right ẹ sábà mi lò bẹ́ẹ̀. ṣé o ṣe ẹ Talks man ọlọ́run kúrò bẹ́ẹ̀ ẹ pàtẹ́wọ́ fún ẹ rí i pé àwọn actor tí wọ́n máa ń yàtọ̀ ẹ ṣe pàdé mi. Ìwọ gan padà lo make-up sétí last ni. Ìwọ náà fọwọ́ máa wọ bóyá ń fún bí má ti drop cup ẹ̀ bóyá ń fún ẹ̀ máa fọwọ́ wọ ẹ máa fi drink yẹn sí sọ́kọ́kọ́ ẹ̀ abalẹ̀ ilé ọkọ ẹ ló wà yìí ọkọ ẹ ti balẹ̀ ọkọ ẹ wọ́ dáadáa ìwọ ló ní náà àyẹ ń yá láti wọ́ ọkọ ẹ ni wọ́n stick wọ́n stick. Can you not stop wíwọ́ yẹn? Talks slightly ẹ̀yin méjèèjì ẹ bá mi dìde slightly èyí tí mo fẹ́ gbé fún yín assignment film ni DJ kúwádẹ́jẹ́ assignment film ni ẹ̀yin náà mọ̀ pé actor lọ́kọ yín ẹ̀yin náà máa bá wa ṣe tíátà díẹ̀ ní ìṣẹ́jú kan ṣé máìkì kejì yẹn ti ready thank you. Tòkunbọ̀ máa bọ̀ lápá bí mọ́mí wa ẹ̀yẹn dúró bẹ́yẹn ẹgbà Tòkunbọ̀ ti lọ ó ti wá pẹ́ ó pẹ́ délé inú ti ń bí yín ẹ wá fẹ́ bá sọ̀rọ̀ ìwọ náà dẹ̀ fẹ́ calm ó ti yẹ náà rọ́lẹ̀ lọ wọlé láti bẹ̀ action. My love, how are you doing? Ẹ dúró jọ kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Ìbúlẹ̀ tí ń bọ̀ láago mélòó? Àjọkẹ́ mi wá Ẹ má jọ kẹ́mi kọ́kọ́ jàre ìbúlẹ̀ tí ń bọ̀. Ṣé ìwò táìmù ni? Àbáwọn tẹ lọ báńkà yẹn ọ̀hún ó yẹ káwọn ti fi yín sílẹ̀. Má gbọ̀kàn ẹ̀ gbóná. Àjọkẹ́ má gbọ̀kàn ẹ̀ gbóná. Má gbọ́kàn mi gbóná torí ẹrù mi ni mo dẹ̀ máa protect ẹ̀. Yeah, in fact, èmi gan bá ẹ̀ protect ẹ̀ náà sí iná. Just calm down. You are going nowhere. I'm going nowhere. That's the fact. Come on. Give daddy a hug. Come on. Don't let him go. Ṣé rí pé kò easy láti act? Give daddy a hug. Màmá bú sẹ́rìn ni pẹ̀lú gbogbo inú tó ń bí wọn. You are going nowhere. Ẹ bá mi sọ. You are going nowhere. Final bus stop, Osayi. Introducing one and only Chigbaka of the industry, Wumi Toriola Singbaka. Wèrè kọ́ lẹ́ o, má
Majuo Maboloke, come upstairs. Come upstairs. Momentorella, beautiful, elegant, wonderful. Ijebule Sheko, Ijebule MC, Ijebule, Mafishebule, everything, Ijebule. Baby girl, God bless you. God bless. Who's a keep you my boom tele? Oh yeah, where did you? Oh my, Timo. Won't go, skeke. Àwọn ilé kúrò lẹ́mc tí òkè náwó lágbo wá ṣe ń ṣàtúnrọ̀ ó máa ná mi lówó ó ti bú mi ọ̀rẹ́ ni ẹ ṣe sà ẹ ṣe gan wà bá mi mánéjì wọn ni o mo ti mánéjì wọn ti pẹ́ ìyẹn díje ọ̀ṣẹ́ ti gbọ́ ẹ ti rí bí tó fi bẹ̀rẹ̀ kò sí wèrè ló fi kí ẹ wò. Mo fi àsìkò yìí kí ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi, ẹ̀yin olólùfẹ́ wa, ẹ̀yin olólùfẹ́ Tókunbọ̀ Malvis, because mo mọ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ìjókòó ẹ nífẹ̀ẹ́ Tókunbọ̀ Malvis. Thank you so much. I want you guys to celebrate yourself. Celebrate yourself. Àtẹ́wọ́ ló jẹ́ bẹ́ẹ̀. Èmi máa ma subtitle ẹ̀ pàtẹ́wọ́. Mo máa ń fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin senior colleague mi, gbogbo àwọn adọ́rùnbọ̀, tàbí kàǹgò. Ṣókẹ́ fún adọ́rùnbọ̀. Àwọn spark ṣókẹ́ fún. Gbogbo oní òṣèré tíátà tó wà ní congregation yìí, mo fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ yín. Thank you so much for celebrating our dear brother Tókunbọ̀ Malvis and the family. Mo wá fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi. Mo yẹ wà yìí mo ní respect gan. Bá ṣe máa padà gbéra wa ṣe pé. Ó ṣùọ́ wèrè ni ẹ wèrè lè rí náà. Ọmọ kan wá bá mi ṣiṣẹ́ lọ́dún kan, ó ní àǹtí Wùnmí, ó ní ọmọ get inside ní mi, ṣùgbọ́n nígbà míì tá bá ti wà láàrin ara wa. A bá fẹ́ kíra wa pé àwọn àyàn ẹ̀ ń ṣe eré ṣá. Ẹni tó bá lọ́ kà yẹn tó bá fi ń bínú irọ́ ni o, because àwa kọ́ la bí yín. Èpè tiwa àdúrà ni. Èpè làwọn ọ̀gá mi fi sìn mí. And I'm one èpè la máa fi ń tírẹ̀nì wọn. Wọ́n yẹ wọ́n fi máa ń tírẹ̀nì àwọn rèé. Àwọn wò dà. Ẹ sà. Wèrè wà lórí ẹ̀. Ẹ wá ọ̀gá mi níbi tá a bá dé yìí. Àwọn abẹ̀rẹ̀ ni o. Ẹ wá ó wọ kébì kan ọ̀nà ọba. Àjọyọ̀ náà ni. Lílẹ̀ fún. Ẹ bá mi bá àtẹ́wọ́ fún Momentorella. She's a beautiful girl. Very beautiful. Girl sì ni ẹ lọ́dọ̀ tiwa. Ó lè jẹ́ woman lọ́dọ̀ àwọn kan. Ó lè jẹ́ mommy lọ́dọ̀ àwọn kan. But still a girl, baby girl. Alright sir, ẹ máa bó tí o lọ, ẹ máa bẹ́ tí o lọ. Ètò owó ló ń bá. DJ ẹ gbé sókè kẹsàn-án gbé pè. Wàá gbọ́ nǹkan máa gbọ́. DJ wọ́n ní ẹ gbé sókè. Àtẹ̀lẹ́rù ẹni tó ń gbé sókè ṣe ń ṣeré ni. Ẹ gbé sókè. We are here to celebrate Tókunbọ̀ Malvis and the beautiful family. Bí mo ṣe wà yìí, mo ṣe fẹ́ gbọ́ lẹ́nu Tókunbọ̀ Malvis. Yìí tọrọ ọjọ́ yẹn, wọ́n sì máa ṣe MC fáwa o. Ṣé léni? Wọ́n máa ṣe léni bẹ́ẹ̀. Wọ́n sì máa ṣe léni. O fẹ́ kọ́rọ̀ tó wà ní ẹ̀bọ́n ta, o jẹ́ fílẹ̀ o jẹ́. Ọ̀gá mi, ẹ máa bẹ́ tó lọ, ẹ jẹ́ kémi máa mọtí dé yìí, kí máa yó dé yìí. O fẹ́ kọ́kọ́ yó. Kẹ́yìn tó ṣe. Kémi tó lè yó. Ojú gbọ́dọ̀ bọ ọmọ lọ́wọ́ èkùrọ̀. Bẹ́ẹ̀ni, ojú lásán dẹ̀ ṣe é ṣe wèrè. Sáré lọ mú ògùn kan. Sáré, ẹ bá mi pàtẹ́wọ́ fún lẹ́ẹ̀kan sí. Beautiful. Gbà tó ọmọ ilé ìdí lọ́jọ́ náà lọ. Tó ń kúnlẹ̀ ṣoṣooṣo, àṣeṣì máa tú wèrè lé. Wèrè kan náà kọ́ ní dọ́ọ̀sì yẹn rán ní owó ilé lẹ́nu omi ti kó wèrè wá. Wèrè táwọn ilé ìgbé dání, Ghana must go gbà. But she is a fantastic actress, a wonderful producer. I respect her because she's generous, very, very generous, very, very generous. She's a philanthropist if you don't know. Me and God are so far away. And ibi tí mo bá dé yẹn ó ti yẹ kó náwó. Ẹ káàbọ̀ ẹ̀kú rẹ̀ sọ́kò òde kó. Ó ti yá ẹ. Bí wọ́n bá ń pọ̀ lọ́pẹ́, ẹ mọ̀ pé mi ló yẹ kí n kọ́kọ́ jó. Bí wọ́n ní kọ́ lọ́pẹ́ wá gbé gbá ọpẹ́, Tókunbọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ ní kọ́kọ́ jó. Ẹ wá wò lé bàbá, ẹ wá wò ṣe bàbá. Èmi mà lọ lọ́pẹ́ o, èmi lọ lọ, èmi mà lọ lọ.
ọlọ́pẹ́ ni mí ò ọlọ́pẹ́ yìí ọlọ́run lọ́kọ̀ ọlọ́run ò mà ṣe ò ọlọ́run ò mà ṣe ò ara mi ẹ yòǹbó ẹ o ọlọ́run. Ara mi ẹ yòǹbó ẹ ọlọ́run. Àní ara mi ẹ yòǹbó ẹ ọlọ́run. Ara mi ẹ yòǹbó ẹ ọlọ́run. Tókunbọ̀ ẹ kò mà sábà tó dàbí ọba yìí ẹsẹ̀ mọ́. Nígbà mo yọ̀ sí i lọ́rùn àbíyá. Nígbà mo bì sí i lára. Má bá mi olùtọ́jú mi ìwọ ló. Nígbà mo wà lọ́nà délé àká. Bàbá ti rí àlíù mi, Deputy Mayor, Afrimek, ìgbà mo ràn pẹ̀lú ọmọdé ò mọ kankan. Àlíù, kí ni mo fi yìn ọ́? Bàbá mi kí àlíù. Gbogbo Afrimek. Wálé ọkọ̀ Kórèdé. Èmi kí ọ wálé ọkọ̀ Kórèdé. Afrimek, gbogbo Afrimek ọ̀dà mọ̀ kí. Kí ni mo fi yìn àlíù? Deputy Mayor. Bẹ́ẹ̀ délé bẹ́ẹ̀ parí Mayor. Ọmọ bàbá mi Salami, Adébáyọ̀ Salami. Àlíù ló náwó. Ọlọ́pẹ́ máa ń jọ ẹ̀. Àlíù máa ń jọ ẹ̀. Deputy Mayor máa ń jọ ẹ̀. Ọlọ́pẹ́ ni máa ń jọ ẹ̀. Ọjọ́ gbogbo la yọrẹ àwọ̀ Mayor máa ń jó. Ọlọ́pẹ́ máa ń jọ ẹ̀. Bọ́bọ́dì ṣe ń jó o, àní kí wọ́n náà jíjó yẹ. Deputy Mayor, ọlọ́pẹ́ máa ń jó e, Àlíù máa ń jó e. Ọjọ́ gbogbo la yọrẹ, ọlọ́pẹ́ máa jó o. Ó ti kú òní bàbá èṣù, àwọn ti Afrimek, ìwà máa dá gọ̀jọ̀gọ̀jọ̀. Bàbá ìṣúná wọn máa gbẹ̀sẹ̀ ní kọ̀ọ̀kan. Gbogbo Afrimek ọjọ́ gbogbo la yọrẹ o, ọlọ́pẹ́ máa jó o. Kúnlé Afọ́d, àwa ti Afrimek, èèyàn eru elú mi Datos Fly, ó yá ṣe ní kẹjọ fún. Máa fi jọ yìí Jésù ṣe ní kẹjọ fún. Ṣe ní káyìnjọ fọlọ́run. Kúnlé Afọ́d, gbogbo Datos Fly. Mo ní ṣe ní káyìnjọ fọlọ́run. Mo ní ṣe ní káyìnjọ fọlọ́run. Kúnlé o, bó ṣe máa ṣe nìyẹn, bó ṣe máa ṣe nìyẹn. Ó ń ṣẹrú dọ̀ba, ó ń ṣẹrú dọ̀ba, ó ṣe máa ṣe nìyí o, bó ṣe máa ṣe nìyẹn. Ó ń ṣẹrú dọ̀ba, òun ló sọrú wa dọ̀ba. Kúnlé Afọ́d,
ọkọ fẹ́ ṣe bí ọlọ́run ni wọ́n ní kò lè pọ́sibù àmọ́ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ni bàbá bá wa ṣe wọ́n ní bí ó sì àwọn wọ́n ní kò lè nítumọ̀ àmọ́ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ni bàbá kílẹ̀ wí kílẹ̀ wí. Kẹ́lẹ́nu kẹ́lẹ́nu. Kẹ́lẹ́nu kẹ́lẹ́nu. Àròmọ̀ṣùd èmi náà rèé. Àròmọ̀ṣùd bàbá bá. Member House of Assembly, Lagos State. Àròmọ̀ṣùd tọ́ ìwà tí lọ́lọ́run lẹ́yìn ọ̀rùn lẹ́dà. Ilé tọ́lọ́ nǹkan nìyẹn wà láìtàláì ò lè wó. Àròmọ̀ṣùd èèyàn kan ní kó kú oníyàwó tọmọtọmọ. Ẹ kí àjọpẹ́ lọ́rùn ga òní màdá. Ilé kún fọ́fọ́ torí ọlọ́jọ́ bí tó ṣe gbogbo ẹ̀ mọ́ra wọn. Ó ti ṣorí àná la ṣe ń dúpẹ́ ọjọ́ òní. Tòkunbọ̀ Marvins ìwọ máa pẹ́ lọ́rùn ká ọlọ́run ṣeun 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 ṣeun. Ìwọ máa pẹ́ lọ́rùn ká ọlọ́run ṣeun ṣeun àbí òṣeun. Ẹni tọ́lọ́run péró ẹ wá sọ pé kò ṣubú. Kúlẹ̀ àfọ̀ tímọ́tímọ́ Dantos fly ilé ọ̀gá oyè wa gidi àwa tí lọ́lọ́run lẹ́yìn ẹ ò lè dára dúró. ọlọ́mọ méjì ayahama abiyamọ tòótọ́ mama wíníwíní lójú orogún èjì wọ̀rọ̀ lójú ìyá ẹ̀ òbẹ́kìsìbẹ́kẹ́sẹ́ Victoria Morọ́mọkẹ́ ayahama ìwà tí lọ́lọ́run lẹ́yìn. Victoria ayérayé bá ọ lálejò. Kí ló fẹ́ fún mi ò tí ì mọ̀? Ẹni tó ní mi bá ọ lálejò. Kí ni wọ́n fún mi ò tí ì mọ̀? Bí mo gúnyán fún ẹ̀ní gbà. Bí mo rọ́ka fún kò ní jẹ́. Victoria gbà jẹ́. Ẹ̀bọ̀ pẹ́ mi màmá rẹ̀ ó bàbá. Olúwa ẹ̀bọ̀. Bàbá jẹ́jẹ́jẹ́ ẹ̀bọ̀ pẹ́ mi màmá rẹ̀ ó bàbá. Oníbi kì í sọ ọpọlọrun mi ti ṣe ẹ̀yin ló lọ sọ ọpọlọrun.
mọ̀ṣú àmọ́ kò nídìí kí n sọ ọlọ́run mi ti ṣe. ẹ̀yin ló lọ sọ ọlọ́run mi ti ṣe. kò nídìí kẹ́mi sọ ọlọ́run mi ti ṣe. ẹ̀yin ló lọ sọ ọlọ́run mi ti ṣe. àmọ́ ló ní bàbá ṣóhùn gbọ́ o ọ̀hún ayé. bí n bá lọ bí n bá bọ̀ máa rántí ṣì ọ̀pá ifá o torí ọlá ni wọ́n máa pè ọ̀pá ifá. olúwo nasco wo wọ́n níta lọ́tẹ̀gbà fún ẹ wọ́n níta ọ̀gá òṣòro àmà wọ́n níta lùgbọ̀n gbójúlé tí mo fi ṣakọ wọ́n nírò pé tèmi tó ń tọ́ ajá ilẹ̀ nílẹ̀ ìmọ̀kọ̀bọ̀ ìwọ ni mo ní o ewé ní bàṣírí ọkọ ìhòòhò ló wà. ṣé bí ìwọ ló ń gbé mi ga bàbá máma jẹ ìjábọ̀. ṣé bí ìwọ ni mo gbójúlé bàbá má dojú tì mí o. àní ìwọ àtọ́gbàjáyé àtọ́nígbà o àtọ́nígbà o. kálá. kálákálá mo bọ́ lọ́rùn mi sọ̀rọ̀ o. àmọ́ mo tún gbọ́dọ̀ yé mi dé. yíwá ni màrọ́jà òun kò bà mí. bàbá ọlọ́mọ tó mọ́ rí mi. mo mọ̀jà yé pàpọ̀ sọ ìmọ̀lẹ́ mi o. àmọ́ ìgbùgbùn ni lójú àkóró kì í mọ́ra. àníkọ́fọ̀ náà ni àrùnmọ́ṣù oníkì ń bínú aráàlú wọn fara ya. ọkọ Victoria bí ọtí ẹ̀rọ ti kí tó gún mi lójú. ó ṣàpẹẹrẹ ọ̀rọ̀ ta lọ́rùn tó dá mi. ògùn àti àwọn ìràwọ̀ ayé mi yó. ọjọ́ mo ti mọ bàbá ló ti mọ mọ́ mi. ọ̀dọ́ rẹ̀ ni mo ti yọ bí ògo. èèmọ̀ sẹ́ni lè fi tọrẹ ṣòǹgbọ̀. bàbá ṣòǹgbọ̀ òun ẹ̀.
olúwa ò ṣe o. Orin tá ò fẹ́ ládùn tẹ́lẹ̀, àríjọ fi ṣí àsílẹ̀ ó bẹ̀rẹ̀ mọ́jọ́kọ́. Ẹ máa lọ́wọ́ láyé, ẹ máa bímọ lè mọ̀ o, ẹ máa rọ́nà pẹ̀tẹ́ nígbà, ọ̀nà mi máa là sí rere, ọ̀nà mi máa là sóhun tó dára, ó ní bí mọ̀mọ́ bàbí ọ̀rọ̀ tá a jọ sọ, bàbá mi mọ̀. Bàbá mi mọ̀ bàbá mi bí. Bàbá mi mọ̀ o ẹ̀. Bàbá mi mọ̀ bàbá mi bí. Torí ọlá. Orí mi mọ̀ bàbá àdéhùn tó sọ. Sọlá ẹlẹ́yẹlé. Ẹ̀dá mi mọ̀ bàbá ọ̀rọ̀ tó jọ sọ. Orin ayọ̀ ni máa kọ́. Orin ayọ̀ ni máa kọ́. Mo ní orin ayọ̀ ni máa kọ́. Orin ayọ̀ ni máa kọ́. Mo sọ pé orin ayọ̀ ni máa kọ́. Orin ayọ̀ ni máa kọ́. Olùgbàlà ti bá mi ṣe. Ọlọ́run ayọ̀ ti bá mi ṣe o. Bàbá ayọ̀ ni màmá sí nílé ayé mi o. Bàbá ayọ̀ ni màmá sí nílé ayé mi. Ẹ kí wù mí torí ọlá. Ẹni tọ́lọ́run wà lẹ́yìn ẹ̀ lọ́wọ́lọ́wọ́. Wọ́n rọjò ẹ pé o ṣẹ̀wọ̀n o. Bàbá rọ̀jò lálẹ́ wò lórí. Wọ́n rọjò rẹ̀ ọwọ́ rẹ̀ mọ̀ yẹ jẹ. Bàbá rọ̀jò lálẹ́ wò lórí. Bàbá rọ̀jò iná lè wọ̀ lórí ẹ̀. Bàbá rọ̀jò iná lè wò lórí. Bàbá rọ̀jò iná lè wọ̀ lórí. Bàbá rọ̀jò iná lè wò lórí. Torí ọ̀la wọ́n rọ̀jò ẹ̀ ọwọ́ rẹ̀ mọ̀ yé po. Bàbá rọ̀jò lálẹ́ wò lórí. Wọ́n rọ̀jò rẹ̀ ọwọ́ rẹ̀ mọ̀ yẹ jẹ. Bàbá Ìdí rọ̀jò àmọ̀. lálẹ́ wò lórí. Torí ọlá bí wọ́n ṣe ń nà gàtọ̀ ń ṣọ́ ẹ̀ṣọ́ rí ayọ̀ rẹ̀. Bàbá ayọ̀ wọ́n gẹ̀rẹ̀ kí wọ́n ti kú. Wọ́n ṣe ń nà gàtọ̀ ń ṣọ́ ẹ̀ṣọ́ rí ayọ̀ rẹ̀. Bàbá ayọ̀ wọ́n lẹ̀rẹ̀ tí wọ́n ṣubú yàtọ̀tọ̀. Torí wípé Jésù lolùbásọ ọkàn mi. Ọ̀rẹ́ ti tó lẹ̀ láíláí ní sọ ẹkún dayọ̀. Ìjì àmà torí ọ̀la sanwó ajídára. Wùmí ọ̀ ìjì àmà mo dúpẹ́ rẹ̀. Wá gbọ́ láàrin ọ̀tá láàrin ìdààmú. Ọkàn bí mi fún ìjì ayé. Àwọn olúwa ni mo dúpẹ́. Wùmí torí ọ̀la lọ wípé. Oh. Wùmí torí ọlá òkè ńlá ńlá òkè wẹ́wẹ́ ìjì líle kò lè dúró níwájú rẹ̀ ọlọ́run. Wùmí torí ọlá ọlọ́run wà lẹ́yìn rẹ̀ o. Òkè ńlá. Nítorí ọlá. Ọlọ́run nítorí ọlá ló wí pé. Nítorí ọlá ọgbọ́n. Ìwọ ti lọ́lọ́run lẹ́yìn rẹ̀ ọ̀ ò lè dá. Nítorí ọlá ilé tọ́lọ́hún kọ́ ni ẹ wọ̀ láìtàlá ìhò lè wọ́. Béèyàn kan ní owó oníyàwó tọmọtọmọ. Ilé tọ́lọ́hún kọ́ ni ẹ wọ̀ láìtàlá ìhò lè wọ́ láíláí láíláí.
èèyàn kan ní kó wo oníyàwó tọmọtọmọ. Bùsọ́lá ẹlẹ́yẹlé ẹ máa fọ jígí ọwọ́ mi. Ẹ máa fọ jígí ọwọ́ mi. Bí mo bá ṣẹ̀yìn kẹ́ ẹ foríjì mi. Kúnlé afọ́ àwa ti Doctors ó bọ́ọ̀lù lẹ̀fọ́ àjọ̀dún wá dalẹ̀. Torọ́pọ̀ èèyàn ló ń jẹ́ olàkàtà mi. Kúnlé afọ́ ló ní ẹ̀yìn ọba ògo. Òun ní Ọlọ́run. Ẹ̀yìn ọba ògo. Òun ní Ọlọ́run. Ìfòṣẹ́ ìyànà rẹ̀ tí ó ti fi hàn. Ọpẹ́ lọ́wọ́ ẹ̀rọ ìmọ̀ lọ́nà. Òṣìṣẹ́ ìmọ̀lẹ̀ wọn lọ́sàn-án lóru. áńgẹ́lì. Ẹ̀yin áńgẹ́lì dídán lódòdó. Ìgbàgbọ́ ìjọba tẹ̀wọ̀n lórí. Àmà. Ìṣẹ́ra Yorùbá. Kúnlé afọ́ ògógó. Wọ́n ti mú ẹgbàgbé wẹ òkúnlé ìbàdújẹ́. Bàbá orin ayọ̀ ló ń jó. Wọ́n ti mú ẹgbàgbé wẹ ò pátápátá. Àìríjẹ, àìríjẹ, àìrímu, àìríṣẹ, àìrọ́nà gbẹ̀gbà láyé. Ó ti mú ẹgbàgbé. Àìríjẹ, àìrímu, àìríṣẹ, àìrọ́nà gbẹ̀gbà láyé. Àwa ti Doctors, ó ti mú ẹgbàgbé. Canada yá wẹ́rẹ́wẹ́rẹ́ àti. Ẹrú ti padà dọ́gba o, ayé rò pé ò ní sógun mọ́. Wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ògo ti buyọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. DJ Hammer. Ayérayé bá mi lálejò. Kí ni wọ́n fún mi ò tí ì mọ̀? DJ Hammer. Ẹni tó ní mi bá mi lálejò. Kí ni wọ́n fún mi ò tí ì mọ̀? DJ Hammer. Bí mo gúnyán fún èèní gbà. Bí mo rọ́ka fún kò ní jẹ́. Ṣẹ́gun gbà jẹ́. Ẹ̀bọ̀ pẹ́ mi màmá rẹ̀ ò bàbá. Ẹ̀bọ̀ pẹ́ mi màmá rẹ̀ ò bàbá. DJ Hammer. DJ Hammer. Olúwa ní ilẹ̀ atẹ́kùn rẹ̀. Ayé. Body socket. DJ Hammer. Agbe yo. DJ Hammer. Kò sí lọ́wọ́ tó, kò sí lọ́wọ́ anybody kí ló wí. Ọba agbára, ọba agbára. Màmá lọ wẹ́rẹ́ lọ́ba, màmá lọ wẹ́rẹ́ lọ́ba, DJ Hammer.
ti rò pé ọ̀run jìnnà ṣùgbọ́n nígbà tí Jésù dé lọ́run ti dé ìwọ kan mi níbẹ̀ ni yóò sí wá títí. alẹ́ àrò ọba àti àrò mo darí gbogbo ògo sọ́dọ̀ rẹ 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 ọlọ́run mi tó gbé níbi gíga mo darí gbogbo ògo sọ́dọ̀ rẹ. Mo darí gbogbo ògo sọ́dọ̀ rẹ. àrò lọ́sọ̀ bẹ́ẹ̀ Mo darí gbogbo ògo sọ́dọ̀ rẹ. ó ti ṣojú wa ní Àbújá ayé ònírí ọmú ìlú kú mẹ́tẹ́mẹ́tẹ́ ìmọ̀lẹ̀ àfilẹ́já. ó tún ní gbá gbogbo ògo Jésù mi ò tiẹ̀ ní wàá gbá gbogbo ògo Jésù mi ò tirẹ̀ ní ilẹ̀ wí ẹ̀. Gbogbo ògo torí pé ibi tí mo gbà kọjá àwọn kan gbàbẹ̀ sọdá akóredé oúnjẹ tó mára mi dán bàbá mi àwọn kan jẹ ẹ̀mí bọ́ òun gbogbo tó jẹ́ bàbàrà fún wa ló fi ṣàrà fún mi torí mo ránú gbà àmà ó ránú gbà ní àrò irú yìí. Olúwa mo dúpẹ́ pé a dá mi lọ́kùnrin. Olúwa mo dúpẹ́ pé a dá mi lọ́kùnrin. Olúwa mo dúpẹ́ pé a dá mi lọ́kùnrin. A dá mi lọ́kùnrin. A dá mi lọ́kùnrin o. A dá mi. Títí láì. Ọpẹ́ 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 ọpẹ́. Yíra mọ̀ ń wá agbára mi bọ̀ wá o. Ire bọ̀ wá, ire bọ̀ bọ̀, ire tètè wá fílẹ̀ mi jókòó sí o. Ire bọ̀ bọ̀. Mo mọ̀ pé wá mo mú ìwá o ẹ̀. Yes. Ẹ ṣe bá mi fún ní àtẹ́wọ́ tó mighty food. Ká máa bá ẹ wá òyìnbó gbére lẹ́kọ́. Ká lè máa sọ òyìnbó bíi tiẹ̀. Kò sáfẹ́ dorí àwọn èèyàn rú.
Ogbere is strongly break. Praise the Lord. Oh. Àwa tí a ní rán wèrè lẹ́wà ń bí, praise the Lord. Wàhálà tó wà nínú kéèyàn rán wèrè lẹ́wà kìí ṣe díẹ̀ o. Okùnrin ìfẹ́ sọ fún tó máa gbọ́ tó máa gbá bọ́ tó máa gbowó lọ́wọ́ ẹ̀. Táwa lọ ra ẹ̀wà yẹn dé tí wàá dẹ̀ lè jẹ́. Wàhálà yẹn pọ̀. Ẹ̀yin tẹ́ ẹ̀ ní rán wèrè lẹ́wà dẹ́ fi ṣe pàtẹ́wọ́ fúnra yín. On behalf of myself and my beautiful wife, Olúwayẹmísí Abíọ́lá, àlùbáríkà tí a fi ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run láàrin àwọn obìnrin. Thank you so much. Thank you. Thank you. Thank you. Yẹmi, thank you. Ibi tí mo máa ti bẹ̀rẹ̀ nìyẹn, ó dẹ̀ ní reason. Nígbà tí mo ń ṣe interview níta, mo ní it takes a woman that truly loves a man láti lè bẹ̀rẹ̀ bá a ṣe bẹ̀rẹ̀. Nígbà tí mo pàdé ọmọ ìmí ìdálégbà mi tí ìgbálé, mo kàn ń sùn kiri ni. Nígbà tí kò sí nǹkan kan tí ẹnu gbẹ ni mo pàdé ọmọ yìí. And mo bóyá máa rí ṣá ní èjì ẹ̀yẹ student of Ìbàdàn Poly wà lọ fẹ́ onítíátà kan tó yẹ pé ṣẹ́ẹ̀tì oversize ìwé kan báyìí ni wọ́n lágbára mi ká gbà yẹn tí wọ́n bá dé bọ́tì tán tó máa ṣẹ́kù sọ́run ọwọ́ báyìí ní agbára mi ká bá a ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Bọ̀mí ìmọ̀ nǹkan tó rí nínú mi tá a fi ń rìn àjò yìí bọ̀. Obìnrin máa ti ń ṣọ́ ọjọ́ ọ̀la lẹ́nu. Débi tá a dé first born wa fi káyọ̀ yìí. Bẹ́ẹ̀ni. Orí ẹni láti tọ̀. Ibẹ̀ lẹ́bi sí. Dé oṣù mẹ́fà. Dé oṣù mẹ́fà kí nǹkan tó bẹ̀rẹ̀ sí ní yí padà. Àwọn ọmọ ẹni máa ń mèkì ẹ̀ lọ́jọ́ ọ̀la. Ká tó doni bed, ká tó doni mọ́tò kíní kejì kẹta kẹrin karùn-ún, káwa náà tó doni lé lórí. Ṣé Muka phone nígbà yẹn àbí Vita phone? Fóònù tá a fi bẹ̀rẹ̀ náà kò láṣọ. Kò lórúkọ, ó ti yé mi. Ó ti yé mi. Lo láìkì eléyìí. Olúwayẹmísí, thank you very much. God bless you for me. Mo máa gbàgbé padà lọ sí ọ̀dọ̀ àwọn gbogbo ènìyàn tó jókòó. À ń bọ̀ lọ́dọ̀ yín. Ìrìn àjò yìí ò ṣe é dárìn. Àfi kéèyàn alábàárìn ògo. Fúnmiláyọ̀ Àmọ̀wó Lámẹ̀dà. Ẹ dìde. Ẹ dìde or stand. Ẹ ṣe mà, ẹ ṣe. Àgbájọ ògo. Ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. Ẹ pàtẹ́wọ́ fún mọ́mì yẹn. Ẹ ṣe mà. Ẹ ṣe mà. Ẹ jẹ́ kébì náà lè sọ ẹ ṣe mà. Church tí mo ti bẹ̀rẹ̀ ọ̀gá akọrin tí mò ń sùn nílẹ̀ ní church bí 20-something years ago, ìyá akọrin wa nìyẹn. Àwọn náà ní church. Àwọn náà akọrin. Ìyá akọrin. Yes, ìyá akọrin. Tí nǹkan bá ti dàrú, ọ̀dọ̀ wọn ni mo ti máa ń jẹun. Ó ti yé mi. Ọlọ́run wá ṣe olùṣọ́ wa lẹ́ni tí ò ní sùúrù. Ẹni sì wọ́n ti wọ́n lé mi dànù yẹn. Ẹni sì wọ́n ti láti lé mi. Àwọn aníṣà àní sùúrù a máa yanjú ẹ̀ a máa yanjú ẹ̀. Téèyàn fi lè pè mí pé ẹjọ́ máa tún wà ní ṣọ́ọ̀ṣì yẹn. Wọ́n ní wàhálà o. Every Sunday ní wọ́n máa ní alaba tó kú ẹ fi àyíká ìsílẹ̀. Kí náà ń ṣe wọ́n bẹ́ẹ̀ yẹn? Màámi ẹ jókòó. Ẹ jókòó ma, thank you ma, God bless you. Mrs. Mudashiru, wherever you are. Mrs. Mudashiru, ẹ ṣe ma. Ìrìn àjò tí mò ń sọ yìí, mo mú bọ̀ díẹ̀díẹ̀ ni o. Mo mọ bí tó ti bẹ̀rẹ̀. Mo mọ bí tá a tún dé. Ká a fẹ́ ṣe irú pàtì. Ká dẹ̀ meet èèyàn for the first time. Ìyẹn Mrs. Mudashiru. Ká dẹ̀ ìjọ tí mo meet wọn, wọ́n ní kí lẹ wá ṣe, mo wá wo hall tí mo fẹ́ fi ṣe pàtì. Wọ́n léèyàn mélòó lẹ́yìn expect, wọ́n ló máa tó bí 250-300. Wọ́n ní màá bá yín dání, èmi rò pé olóko ni wọ́n ní. Ok, ìyẹn Mrs. Mudashiru. Ẹ̀mú wá ní kí làwọn kan tá a máa ní, wọ́n nínú mo mí pé màá bá yín ṣe oúnjẹ fún gbogbo èèyàn 300. Ẹ bá gba nọ́mbà wọn. Mrs. Mudashiru ẹ pàtẹ́wọ́ fún Mrs. Mudashiru. Ṣé ẹ rí orúkọ lórí wọn? Wọ́n bẹ̀ ṣí ẹrù ẹ. Mudashiru, wọ́n bẹ̀ ṣí ẹrù ẹ. Thank you, mama wọlé láìpẹ́. Ìrìn àjò yẹn lọ bẹ́ẹ̀. Ó máa bá a dé àárín kan.
máa kí ọ̀rẹ́ mi dáadáa tó jẹ́ kí ìrìn àjò yẹn yá tó ẹ̀pọ̀ ẹ̀ láwọn apá ibì kan. kànákànná tó rè bára. Ó tàn mọ́lẹ̀ sí àwọn apá ibì kan kí àwọn èèyàn lè rí tó wà lókùnkùn. Kúnlé Afọ. Ṣé mi ni? Thank you. Èmi ni neighbor tó ń tan náà. God bless you, my brother. My brother from my brother, mother, God bless you. Thank you. God bless you too, my brother. Mi ìmọ̀ Káfọ́ọ̀dù náà rí tó fi tẹ̀sán mọ́. Ntí ìyá èrè ni mo rí. Ká máa ṣe ká fi bọ́ sí gbangba. Thank you. Ìrìn àjò yẹn ń bọ̀. Ó tún move. Adọ́dọ̀ ẹnìkan tó lè bá ní gbẹ́rù tí ọrùn kì í wọni. Abániṣe má sì rẹ̀ gún. Kágò. Kágò. Àwọn kan wà máa ń pè wọ́n ní abọ́lọ́nù ojú orúkọ. Ladies and gentlemen, ẹ bá mi pa. Ẹ̀yin náà ṣàrán sí wa léde. Ìwọ ti gbọ́ pé o ti tì sọ́run. Ẹlẹ́yẹlé. Ẹlẹ́yẹlé. Thank you. Bùsọ́lá Òkè. Ẹlẹ́yẹlé. Wọ́n yìí ti fẹ́ plé orí ẹ̀bá látàárọ̀. Gbogbo tíátà tó ń ṣe síbí. Bí gbọ́mọ̀ pẹ̀lẹ́ ẹ̀lé bọ̀. Kọ́bọ̀ kò ní fún ẹ. Kọ́ kò ní fún ẹ. Abá ìrìn àjò yẹn síwájú. Dé ọ̀dọ̀ ẹnìkan tí Ọlọ́run lò. Láti ọdún tí mo ti ń ṣiṣẹ́ sinimá, iṣẹ́ ìgbàgbé, tíátà, lágbo òṣèré iṣẹ́ ti yọ̀ lọ. Kágò tó bẹ gbẹ́rù tó wú. Má mọ̀ mí lójú. Kágò ọ̀gá darú. Ó ti ń wò lẹ́rù. Àwọn olùrànlọ́wọ́ ògo. Olùrànlọ́wọ́ ògo. Thank you. Honorable Aromoshu. Abiodun Ama. Thank you, sir. Bàbá àgbàlagbà. Thank you. Olùrànlọ́wọ́ ògo. Thank you. Thank you. Táìtù kan fún fíìmù yín lágbára o. Thank you. Olùrànlọ́wọ́ Thank kẹ́ ẹ tó lọ. Mi ní sọ́jú bẹ́ẹ̀ lọ. Ìrìn àjò tí mo rìn nídìí iṣẹ́ fíìmù, ẹni àkọ́kọ́ tó sọ pé ẹ ti pẹ́ jù láti enjoy, ẹ̀yin ẹ̀ lọ produce fíìmù tọ̀dọ̀ yín, mo ní àti produce kan ló le, owó ni problem. Èló ló máa ná yín, mo sọ, à ń sọ̀rọ̀ yẹn bọ̀ nínú mọ́tò láti bí bísígéètì yẹn, aláàtì owó tí màá fi ṣodidi fíìmù dẹ̀ lórí fóònù. Aromoshu, thank you, sir. Wọ́n ní ìdí àtẹ́wọ́ tó lé ọ̀rọ̀ fíìmù lápé. Aromoshu bàbá àgbàlagbà. Wọ́n kàn ṣe fíìmù yẹn nìkan. Wọ́n tún ṣe fún mi lówó tí mo fi ṣe lọ́ọ̀ṣì. Wọ́n bá mi pa àwọn èèyàn wá. Ojú àwọn èèyàn máa ṣú láìpẹ́ nígbà tí òjò owó bá ń rọ̀. Yomi lápá brọ́dà mi. Aromoshu, thank you. Aromoshu, thank you, thank you. Ẹnìkan wá wà tí Ọlọ́run lò nínú ìrìn àjò yẹn nígbà tó débì kan. Tó tún débì kan. Wálé Ẹniọlá owó ọkọ̀ Kórèdé aláṣẹ Wakoyi group of companies. Àwọn dà. Wálé Ẹniọlá dà. Wálé Ẹniọlá. Bàbá àgbàlagbà. God bless you, sir. Bàbá àgbàlagbà. Thank you, sir. Thank you. Ọmọ ẹ̀rí Alájọkẹ́ wà gbogbo òkè ayọ̀ ọ̀nà wà mímọ́. Ẹ jẹ́ ká move kí n fẹ́ parí ẹ̀. Guitarist, keyboardist, please give me peace of mind. Ẹ jẹ́ kẹ́mi tẹríba fẹ́mi. Pátí tí à ń ṣe yìí blessing kí ló kàn yẹn lójú ṣé wọ́n ló ní pátí gbogbo lọ́wọ́ ẹ̀ gbá òun àbúrò ẹ̀ yìí torí ẹ̀ yìí sì wọ́n fílẹ̀. alọ́lẹ̀ náà ó ń ṣe ẹ̀rín. Ìrìn àjò tá a wá rìn yìí, I want to celebrate somebody specially. Somebody specially. And you will know why. Ẹni yẹn ọdún yìí la pàdé January to be precise. Be 6 months ago. Yes. Yeah. Thereabout. Wọ́n gbéṣẹ́ fún mi, mo bá wọn ṣiṣẹ́, wọ́n fún mi lówó àdóso owó. Jẹ́ mẹ́ni ẹjọ́. Bọ̀bọ̀ kí ẹ̀ gba iṣẹ́ MC kan ti sanwó fún ẹ̀ tán, ó di jọ́ kejì, ó ní my friend said they like your job, send your account. Gègé. Ó tún máa dalẹ̀, Mr. Marvin sọ, just too wonderful, send your account. Jẹ́ ìbọn wọn sẹ́. Àwa la fẹ́ ṣe, múdà ṣírù tí mo sọ lẹ́kọ̀ọ́ ni, tí mo sọ fún wọn bá mi ṣó oúnjẹ fún èèyàn 300. Ṣé mo ṣe wáyé? Àwọn ni ẹ bá mi pàtẹ́ fún ọlẹ́kọ̀ọ́. Ẹyin lẹ́. Ẹ pàtẹ́ fún mi. Mi ò ní wáyé tì náà mi. Ẹ ṣe mọ̀. Ìrìn àjò yẹn ẹni yìí
pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n ẹni yìí kó ipa tó pọ̀ nínú ìrìn àjò yìí. Not only that, he flew in all the way from United States of America to package this event for me. Ẹni tí mo mọ̀ lóṣù mẹ́fà sẹ́yìn. Fẹ́mi Kọ́láwọlé, where are you, sir? Fẹ́mi Kọ́láwọlé. I want you to step forward. Please step forward. The CEO of Femstar Event. Femstar, come forward. Please come forward. Femstar. We need to separate you. American celebrate. Sorry. American. Oh. This is our chairman. State to America. State to Dallas, Texas. Dallas, Texas. Dallas, Texas. I'm coming next month, you know. Dallas, Texas. Talk about being here. Get about package, you know. Thank you. Thank you. God bless you, sir. Baba, 6 months. Is somebody you just call, the next thing you ask is, how much is there? How much is there? How much is there, man? What you talking about? Are you sure that money is there? It's okay. It's not gonna be enough. You will see it now. You will see it now. Yeah? You will see it. God bless you, sir. Thank you. Thank you. Thank you. Thank you. Ìrìn àjò yìí máa parí ẹ̀ sọ́dọ̀ ọlọ́kọ̀ tó gbà mí wáyé. Transporter. Abiyamọ lọ́jọ́ ogúnlé. Wow. Ṣé ìṣeun please, èyí tó ní kò ṣe òní ṣe máa ṣàgásà. O play orin, o pa orin mọ́ celebrate them 7 times. À ń jó o play wọ́rọ̀ nínú kíní. Ṣé olórúkọ ẹ̀? Ẹ ti ṣe gan o, ṣé wọ́n ṣe gan o? Ẹ ṣe gan ni. Ẹ kú ìtọ́jú wa. Ẹ ṣe kú rẹ̀ jì. Mr. Ṣewuyi. Ó bá múdù mi jẹ́ ọba tìyàwó mi jẹ́. Alájọ ń bẹ̀rẹ̀ wá ní ẹ̀jẹ̀ òní. Àwọn ọmọ yìí today, we are having a mini carnival. Olórí mẹ́sàn-án ló ń bọ̀, mẹ́ta ló ti dé bá. This is Ṣẹ́gun Nábí Ẹlẹ́ẹ̀lẹ́sẹ̀ Akínáyè. Ṣẹ́gun Nábí is here. Planning is on his way. St. Janet is on his way here. Àwọn táwọn ṣe concert. Carnival la fẹ́ ṣe. Kásẹ̀ tó ká tasíkì. Akọ̀fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìrìn àjò. YouTube dáràn. Máàmì ẹ̀ ṣe gan-an. Ẹlẹ́yẹlé get ready yìí náà. Bọ̀bọ̀ ti play gbogbo orin tó fẹ́ kọ ní bọ̀bọ̀. Bọ̀bọ̀ ṣe gun wèrè yìí. Àjọ máa mú nǹkan lẹ̀ ṣe ṣe kó sọ fún ẹ. Olùsí kò play ohun tí. Tolu is in charge of the drinks. They should not serve him again. I'm serious. Don't serve him. Èrò jẹ́ ká fún kàn sí lẹ́yìn ẹ̀yọ̀ kan yẹn kó máa lọ ní. Ìrìn àjò tá a bá dọ́dọ̀ màámi, dádì wa ní wọ́n ti kú nísìn kọ́lọ̀ bá ń fọ̀rọ̀ kẹ́wọ̀n. Dádì wa ní tó o bá fẹ́ ṣe tíátà kó lé mi. Kì í ṣe lẹ́yìn. Wọ́n sọ fáwọn àná. Àdọ́bí tó ń lọ ni. Mo wá wé ẹ̀ wò tíátà oúnjẹ nínú ilé. Ìgbà yẹn iṣẹ́ tí mo dẹ̀ ń ṣe báyìí mo teach ní school kan báyìí ní Jíbówú Táyọ̀ private. Olóòtú tíṣà yìí. Lára àwọn ọmọ student mi gbà. Ẹ sọ bẹ́ẹ̀ tó torí ẹ̀ wá nìyẹn. School yẹn mi ò rírú school yẹn dàárọ̀ kí teacher kan máa kọ́ class 11. Wọ́n manage salary ni. Wọ́n manage salary. Mo tún máa padà wá kọ́ wọn lẹ́sìn ìrọ̀lẹ́ lórí TV5. Ẹlẹ́dàá ló máa fi àjẹ́ wọn o. TV5 yẹn pọ̀ nígbà yẹn. Tó bá nígbà yẹn. Nígbà tí mo fi ṣe ẹlẹ́sẹ̀ 12,000 mo lọ sí ọmọ ìgbẹ́ tó ọlẹ́dàá wa máa fi àjẹ́ yín lọ sí. Nígbà tí màámi ní mi ò lè ṣe, dáàbì mi sọ pé mi ò lè ṣe tíátà. Wọ́n wá níbọ̀ wàá máa lọ ọ̀dọ̀ ìyá ẹ̀. Kò lọ ṣe bẹ́ẹ̀. Mọ́mí mi wá ní ṣé tíátà ló mú ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni. Kò dẹ̀ sí TV5 yẹn bẹ́ẹ̀ gbà yẹn. Nígbà yẹn. Wọ́n wá ní nǹkan tá a kàn need is spiritual support. Ogun ọ̀run ẹ sọ kalẹ̀ wá. Saheed Òṣùpá sọ wípé òrìṣà kan àjíkí ni màmá ẹ̀. Bẹ́ẹ̀. Mo dúpẹ́ ọlá màámi ẹ̀ ṣe wà. Ẹ ṣe gan mi, akínyẹn ẹ ṣe wà o.
mommy, let's celebrate you. We need to celebrate you. Super mother. Látijọ́ tí mo ti ń ṣe nǹkan láyé ní ìpè mọ́mí mi sílẹ̀ rẹ̀. Ìní I'm going to celebrate wọn lẹ́nu. Ẹ máa bọ̀ lókè. Ẹ máa bọ̀ lókè. We need to celebrate you. Ẹ máa pàtẹ́wọ́ fún abiyamọ. Who sat and watched my infant when sleeping on my cradle bed? At tears so sweet affection shed my one. Ẹ rò pé mi lọ school. Àwọn eléyìí. School tí mo lọ ẹ̀ lè lọ rú ẹ̀. Ẹ lọ kọ̀máǹdì ni. Mi tí ì ṣe nǹkan kan. Mo wà lágbára láti ṣe nǹkan kan. Bọ́ mo mú yín wà ní àwọn èèyàn tó máa bá mi ṣe nǹkan fún yín lẹ́nu. Bẹ́ẹ̀ ni mà. Ẹ wá kọ́lé, ẹ má dákẹ́ àdúrà o. Ẹ máa gbọ́ mọ́tò kẹ̀ tó kú kò ní gbọ́dún kan, èmi ni máa ra fún yín ni. Àǹtí mi máa ra tọ̀dọ̀ wọn. Bẹ́ẹ̀ ni. Thank you. Àwọn àtòtẹ̀lé mi lẹ́yìn máa ra. Wọ́n máa tó mọ́tò jọ síwájú ní ọ̀dọ̀ yín báyìí. Ẹyọ̀kan la gbé wá. Tí wọ́n fẹ́ bá Babasọ́nà Express lẹ́kọ̀ọ́dẹ. A máa tó bí 6 papọ̀ so that bóyá torí pé mi nìkan ni mò ń lọ làtàkì ẹ ṣe wá tí 6 bá kọ́ papọ̀ àwọn kí ni náà àwọn náà ni wọ́n lójó máàmì mi ò ní wáyé tì ẹ̀yìn lójú kù náà ẹ máa rú máa náà fún yín gan ẹ máa bá mi náà fún yín tó bá ti bá dé àsìkò bẹ́ẹ̀dẹ̀ ẹ wá pray fún mi ẹ lọ́jọ́ kù ẹ bá mi pàtó fún mi. God bless you mami ẹ wá bá mi kó owó fún mi celebrate. Gbogbo ẹbí Ṣóyọ̀ọ́yè. African mother celebrate them please. Gbogbo ẹbí Ṣóyọ̀ọ́yè. Ẹbí ìyàwó mi. Ṣóyọ̀ọ́yè family. Ẹ ṣé o. Ẹ ṣé tẹ fún lọ́wọ́. Ọmọ dáadáa lẹ fún mi o. Alálùbáríkà ọmọ téèyàn fi ń lọ láàrin àwọn ọmọ ni o. Thank you. Ikú ò ní gbọmọ náà lọ́wọ́ wa. A very gentle woman to the core. On this note, mo kí ọ̀gá wa, ọ̀gá gbogbo lé. Papa tó síbẹ̀ Kóredé. Ọ̀gá gbogbo lé. Sunday Ṣóyínká. CEO Kóredé Films. Bàbá mi actually. Respect. Mo máa ń gba over easy. Sorry. Auntie. Respect. Ẹ ṣé ma. Ẹ dìde. Mo máa kúrò ní ìdí òru. Màá rìn lọ́dọ̀ wọn ní mọ́ṣáláṣí lọ́dọ̀ ojú ẹlẹ́gbà. Ibẹ̀ ni màá ti. Wà á ti jẹ́ wọn sọ àtàlẹ́kọ̀ọ́ tó tún padà sílé. Story wa ṣe jọra báyìí. Mo sọ fún Tọ́pẹ́ Àlàbí mo lórí bẹ́ẹ̀ ń kọ yẹn kì í ṣorí yín. Ojú mi ti rí ojú yóò rí. Ojú ẹ̀rí náà tẹ̀. Ìtọ́jú mi rí tójú mi bá ojú yà fọ́. Tọ́pẹ́ kẹ̀ Catholic ní Tọ́pẹ́ lọ́mọ ẹbí òní. Èmi tí màá wọ ṣẹ́ẹ̀tì yẹn di aago 2 alẹ́. Wà á tún fọ wà á tún. Sùtánà ni wọ́n fi ń sùn nínú chọ́ọ̀chì ìṣẹ̀lẹ̀ wọn nígbà aṣọ ara màá sáré fọ̀ màá wọ sùtánà sùn tó bá dàrọ̀ màá sáré fọ̀ ṣẹ́ẹ̀tì abá ìkún bíi ti náà ìṣẹ̀ náà ni wọn náà ni màá tún padà fọ̀ fún oṣù 6 nígbà tí iná wọlé ọ̀rẹ́ mi tí mo sport lọ́dẹ̀ tó jó gbogbo property wa. Ó tún jó ṣẹ́ẹ̀tì àti sùtánà. Ó wá kú ṣòkòtò kan ìyẹn náà wọ́n ní ìró kan pátá kan. Àdúgbò ibi tá a bá ní. Millennium Airlight Club. Millennium Airlight Club. Millennium Airlight Club. Thank you very much. Ẹgbẹ́ wa ò lè tú òkè òkè láwọn lọ. Thank you, God bless you. Thank you. Ṣáwọn sẹ́ẹ̀tì ẹ náà làwọn millennium. Wọ́n dàgbà jù ẹ lọ lójú ni mò ń wò ó. Ó dàgbé iṣẹ́ wa ló ẹ̀pù wọ. Millennium mo kí yín o. Bàtẹ́ nílẹ̀ kan mo rò báwọn bàbá tó ń talẹ̀ ní fọ̀. Mo kí gbogbo yín o. Ní dàwó o. Nǹkan ò lè ṣe yín o. Thank you, my brother. No time. Ẹ tóbi o, bàbá ẹ máa. Fèyí f'Olúwa lóyin Jésù lọ́wọ́lọ́wọ́.